bàbá ọmọ yẹn ń bá ọmọ yẹn sùn ìyá ọmọ yẹn dẹ̀ mọ̀ bàbá àti ìyá ọmọ wọ́n dẹ̀ pawọ́ papọ̀ wọ́n dẹ̀ pa ọmọ yẹn. tá a bá ń sọ fún yín pé wọ́n bẹ̀ ẹ má sọ pé nǹkan ò sí mọ́. Yes, I'm doing content. ṣé fẹ́ kí n dúró kí n gbé sáàkì sọ́rùn kí n gbé gologolo sọ́tún gologolo sósì? Is that what you want to do? kí n sọ pé mo ń sọ rere ayé? Is that what you want me to do? kí ẹ rí ibi pa mí? àwọn tó sọ lọ́jọ́ kìíní àná dà níbo lẹ rán wọn lọ? àwọn tó sí àwọn òkè àwọn ìdádọ́jọ́ òkùnrin kí má dárúkọ program kankan àwọn ìdádọ́jọ́ èní tá a bá mú ní dimension tá a fi ń sọ̀rọ̀ ìrí ayé fún yín ṣé kò yẹ kẹ́ ẹ grab ẹ̀? Do you know how many people tó ti bẹ̀rẹ̀ lẹ́yìn mi? This kind of content I am seeing it with my full chest. ẹ wo bí ẹ tún mi gbó dáadáa èmi máa sòótọ́ ọ̀rọ̀ fún yín. wọ́n máa kàn sọ̀rọ̀ yẹn fún mi nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi tán wọ́n ní àdìsí wọ́n ní mò ń bọ̀ wá sórí program yín ṣe interview mo ní yes I have my studio is still intact. Office tí mo wà yìí I have my everything I have my light I have my camera I have everything. wọ́n ní àdìsí wọ́n ní mò ń bọ̀ wọ́n ní mo fi wá sọ káwọn yẹn mọ̀ wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ ní yẹn sọ wọ́n ní wọ́n lè má gbà wọ́n ní mo ṣe fẹ́ gba àṣẹ lọ́wọ́ ọkọ mi kọ́kọ́ ń fóun láṣẹ náà kó lè wá wọ́n ní bọ̀wọ̀ ọmọ tó ń bá wá ìyá ọmọ yẹn máa mọ̀ táwọn mọ̀ wọ́n ní ọmọ yẹn sọ fún àwọn wọ́n ní wọn mọ̀ kọ́ ọmọ yẹn sọ bí ọmọ yẹn jójú bàbá yẹn bá ti bá a sùn àwọn aṣọ ní sùkúl wọn àwọn abẹ́rẹ́ lóye pé ibo nìyí ẹ̀ máa ń wà wọ́n ní mama mi we just do as if she did not hear tọ́mọ yẹn fi wọ́ọ̀dì ọlọ́run sọ ọmọ yẹn wà accept ṣe pé ọmọ yẹn kéré mi àti adapt mọ́ wọ́n ní she will not eat she will not talk to anybody she will just sit down gently ọmọ yẹn ṣe máa ń jókòó nìyẹn. ẹ fẹ́ gbọ́ mo fi ọlọ́run ọba bẹ̀yìn tẹ́ ẹ bá ti gbọ́ tí ẹ bá ti sọ̀rọ̀ ojú òótọ́ ojú òótọ́ ọgbọ́n tó bá wà ń bẹ ẹnu ń bẹ eléyìí tí mo ṣe fẹ́ sọ lẹ́nu ọkọ yúmọ̀ yìí ló fi ṣoògùn owó ó fi ṣoògùn owó tán ó dẹ̀ pàmpẹ́ ó dẹ̀ lọ àbáǹdù ẹ̀ sílùú wọn ó ní kò mọ̀ pé òun máa yè ó ló dẹ̀ lọ àbáǹdù òun sílùú wọn sílùú àwọn ọmọ yìí ó fọlọ́wọ́ bá bẹ̀yìn ẹ̀yin abiyamọ ẹ máa gbàdúrà fáwọn ọmọ yín olúwa ibikíbi tó jù rẹ bá wà má jẹ́ káwọn ọmọ mi ó síyàn ibùjókòó tèmi náà má jẹ́ kó ti tẹ̀lé lẹ́nu o ibi tí mo jókòó sí kọ́tà má lè mí bẹ́ ẹ ò nǹkan bẹ́ẹ̀ má jẹ́ mi náà ò ṣìgbé o má jẹ́ gbé ogun ilé ogun.